ẹ jẹ́ ká gba òmọ̀ arínúróde. Òmọ̀ arínúróde a kì í fi rí nọ́mbà bàbá Ìjẹ̀bú o, a kì í fi rí Sportybet o torí ẹ̀yin oníbèérè, ṣùgbọ́n àwa ta ẹni tó bá ń dálejò lóhùn ó wúlò fún wọn, pásítọ̀, wòlíì, àfáà, oníṣègùn, àwọn tá a bá ń dá ọ̀ ìwọ tó bá fẹ́ máa lò ó kàn lè máa lò láti máa fi rídìí ọkàn àwọn èèyàn bí àwa àtèèyàn jọ ń gbélé àbò kan pàdé èèyàn lọ́nà wàdẹ́ sọ nǹkan tó ń ṣe alágbájá nǹkan báyìí ló dẹ̀ ń ṣe ẹ́ o àbí nǹkan báyìí ló dẹ̀ jẹsùn lánàá o ẹlòmíì àìrò àbá pé báwo lẹ ṣe mọ̀ báwo lẹ ṣe mọ̀. Òmọ̀ arínúróde ló máa ń ṣiṣẹ́ bẹ́ẹ̀. Màá fún wa ní oríṣi mẹ́ta papọ̀ léraléra kẹjẹ ká lọ dán òwe lè ta bá rí ṣe inú ẹ̀. Alákọ̀ọ́kọ́ ni a lọ wá orógbó tó bá fi pèsè sí oríta mẹ́ta, a máa wá mẹ́ta. Àwọn ìpèsè kan wà tó yẹ pé tá bá pèsè ẹ̀ tá gbé lọ sórí ìta mẹ́ta, ìgbà míì ó lè jẹ́ obì, ìgbà míì ó lè jẹ́ orógbó, ó dìpẹ́ lórí bí ìpèsè yẹn bó bá ṣe lọ pé ká fi sí. Ẹlòmíì lè fòye odidi obì sórí ìpèsè, ẹlòmíì lè kó orógbó bíi méje àbí 16 kan fi pèsè sórí ìta. So táwọn àgbàlá tán bá ti gba ìpèsè yẹn, wọ́n lè orógbó yẹn lè ṣẹ́kù síbẹ̀, àwọn tán bá ti gba ìpèsè yẹn, obì yẹn lè ṣẹ́kù sí oríta. Tá bá rí irú nǹkan bẹ́ẹ̀ bí wọ́n kó orógbó sínú ìpèsè tán ti gba ìpèsè yẹn, tá wá bá orógbó yẹn lóríta mẹ́ta, ẹjẹ́ á mú mẹ́ta lára ẹ̀. Ṣẹ́ǹdé ẹ̀yin àgbàlagbà, ẹjẹ́ á mú mẹ́ta lára orógbó yẹn, ẹjẹ́ á lọ kó kúnná dáadáa, ẹjẹ́ á lọ mọ́ inú ọjọ́, á lọ orógbó mẹ́tẹ̀ẹ̀ta yẹn á lọ tí ó kúnná dáadáa, á wàá lọ pẹ̀lú inú ọjọ́, ẹjẹ́ á máa la láràárọ̀, kò ní ìdípò àwọn fún mi àbí ọtí lò, ẹjẹ́ á máa la láràárọ̀. Tested confirm ni, òmọ̀ arínúróde ni, ìyẹn ìkan. Ẹlẹ́ẹ̀kejì ní a lọ wá orí olóńgbò tó bá tóbi dáadáa tó nírun dáadáa, a lọ wá orí ẹyẹ òwìwí tó bá pé dáadáa tójú méjèèjì sì wà ńbẹ̀, a lọ wá ewé àlùpàídà odidi atare kan, ẹjẹ́ á jó papọ̀, ẹjẹ́ á máa fi ọtí lò láràárọ̀, ọtí gáàsì kan á bu. Máa pè mí jú pé bàbá ìjọ mi kì í mọ tí ṣé mo lè lo áàfù rárá. Ẹ̀kún gas cup kan, ẹ̀yẹ gas cup tó máa wà lórí ṣìnáàpù yẹn, ẹ̀kún ẹ̀ gangan tó máa kún lẹ́gẹ́lẹ́gẹ́ la máa fi ń lò láràárọ̀. Tested confirm ni, ẹjẹ́ á lọ dán wò kẹ́ wá fún mi lábọ̀. Ìkẹta ní a lọ wá igi ìrókò tó bá wù sí ẹ̀bá ọ̀nà, igi ìrókò tó bá wù sí ẹ̀bá ọ̀nà táwọn èèyàn ń gba bẹ́ẹ̀ lọ tán ń gba bẹ́ẹ̀ bọ̀. Àwa tá a bá sábà máa ń lọ sí oko, àwọn tó bá súnmọ́ bóyá ìlú òkè tán máa ń sábà lọ oko náà máa sábà náà lè tètè ríṣẹ́ ìṣe. Igi ìrókò tó súnmọ́ ojú ọ̀nà táwọn èèyàn ń gba lọ abẹ́ lọ tán ń gba abẹ́ bọ̀. Ewé tó bá jábọ́ látòrí igi ìrókò yẹn tó jábọ́ sílẹ̀ ẹlẹ̀, ẹjẹ́ àṣà ṣẹ́ǹdé, ẹjẹ́ àṣà, ẹjẹ́ àjò pẹ̀lú dídí atare kan, ẹjẹ́ á rọ́ síbi tó bá wù wá, ẹjẹ́ á máa lò ó pẹ̀lú ọtí láràárọ̀. Olódùmarè ọba gbọ́. Tested confirm ni, òmọ̀ arínúróde ni. Kí wọ́n bá pè mí pé àbájọ igi ìrókò kankan wà lẹ́yìn ìkùlé lé ni, ṣé mo lè lo ewé ẹ̀? Pé stupid question ni o. Nígbà ipá kìnnù. Ṣé mo jẹ́ ẹ̀dùsà? So bá pè mí pé lọ mú rọ́bà dùn wá. Rọ́bà máa ń bí ẹ̀kọ́ kó fẹ́ rọ́bà dùn wá. So bá pè mí pé bàbá mi ṣe mo igi ìrókò kan wà lẹ́yìn ìkùlé lé mi, ṣé mo lè lo ewé ẹ̀? Igi ìrókò kan wà ní new site mi, ewé ẹ̀ ti ń jábọ́, ṣé mo lè ṣa ewé yẹn? Stupid question ni o, mi ò ní dá ẹ lóhùn o. Báàbá igi ìrókò tó bá wà lẹ́bàá ojú ọ̀nà táwọn èèyàn ń gba bẹ́ẹ̀ tán ń gba lọ bọ̀, bí àwọn lọ sí oko àbí wọ́n lọ sódò, tán ń gba abẹ́ igi ìrókò yẹn tán ń gba lọ bọ̀, ewé tó bá jábọ́ sílẹ̀ ẹlẹ́ látòrí ìrókò yẹn òun la máa ṣà, á wàá fòdìdí atare kan sí lórí, á wàá jó, ọtí la máa fi ń lò láràárọ̀. Ẹjẹ́ á lọ dán wò. Mẹ́ta tí mo fún wa yẹn, eléyìí tá a bá rí ṣe inú ẹ̀ kẹ́ wá fún mi lábọ̀. Bó jẹ́ méjìlá rí ṣe tá à ń lò, tested confirm ni, Olódùmarè wà pẹ̀lú wa. 07031 83
45 83 or 070 31 31 26 57 nọ́mbà méjèèjì tí ò yí padà. Àdúrà wa gbà. Mò ń bọ̀.